èrò yá o ayọ̀ rẹ̀ o èrò ẹ̀yà wá ẹ wá òkè àwọn sì o. èrò yá o èrò yá èrò ẹ̀yà wá ẹ wá òkè àwọn sì o. gbogbo èèyàn ẹ̀yà kẹwàá wò wá. Ṣe kíkíkí kíkí àwa lè kí akọ́dá àsọyàn àwa lè kí araba nífẹ̀ẹ́ bàbá olúwo èrò yá èrò ẹ̀yà wá ẹ̀ wá òkè. akọ́dá ìbà o aṣẹ̀dá ayé ìbà olódùmarè ọba atẹ́nilẹ́jẹ́lẹ́jẹ́ forí sákejì omi òun lọ́ba àná òun lọ́ba òní òun náà sì tún lọ́ba ọ̀la olódùmarè tí ọmọ ẹbẹ ńgbà tí ayé ń bẹ olódùmarè náà sì ní ọmọ wà ńgbà táyé ọba sí mọ́ olódùmarè bójúbà rẹ ìbà bàbá o ìbà yèyé ìbà tí wáyé ọjọ́ ìbà tí wọ̀ oòrùn igun mẹ́rin nílùú ní ojúbà ọ orífá ní àgbàrá ńlá ní ìyàbẹ̀sí koroko ifá fún bà eléyìí tí sọmọ bíbí inú àgbọn mèrègún jẹ́ gbogbo òṣòro gbogbo sọ̀pẹ̀ ká mọ́ ojúbà tó so gbogbo ìbà ní ọ̀fọ̀jú òní ṣe o. mo wá kí ọkùnrin obìnrin ọmọ èké àgbàlagbà pé a kú dédé wòyí o níbikíbi tí a bá wà tá a ti ń gbọ́ mi tá a ti ń wò mí nílé ni lóko ni àbí lẹ́yìn odi ọ̀sán la wà ní àárọ̀ ni àbí àṣálẹ́ ìyálẹ̀ta àbí ọwọ́ alẹ́ ọ̀sánwó olóòrùn náà ni ó kí wa kú dédé wòyí o àdúrà gbogbo wa ó gbà o olódùmarè á bá wa ṣe ojú òsì ní tiwa agbára olódùmarè. ohun tí a mú wá fún wa lónìí tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká yànnàná kó lè bá àyè wa lórí ìkànnì tiwa Agbọ́sẹsẹ Fáyálé TV Yorùbá wí wọ́n ní sékún ó yàtọ̀ sí gbàgì mo sì kó àmọ́ alápẹ̀rẹ̀ ọ̀pọ̀ ẹlòmíì kò mọ ìyàtọ̀ láàrin Ifá dídá àti Ifá ṣíṣẹ́ tó sì jẹ́ pé ìyàtọ̀ wà níbẹ̀. bákan náà láàrin Ifá dídá àti ẹbọ rúrú ọ̀pọ̀ ní ọmọ yàtọ̀ àbí tí kò tiẹ̀ yé wa tó eléyìí la mú wá fún wa lónìí láti wá yànnàná rẹ̀ ní sísẹ̀ǹtẹ̀lé. Ifá ní ẹjẹ́ á ti bi jẹ̀gbẹ̀múgbètùá káàtì dímú gígùn kó lè bá arọ́ ní ẹjẹ́ á ti bi Ifá dídá káàtì bẹ̀rẹ̀. kí là ń pè ní Ifá dídá àti pé báwo ni a ṣe ń dáfá àti ọ̀nà tí à ń gbà dá ifá. Ifá dídá ni a máa ń fi ń béèrè bóyá a rí ọ̀rọ̀ tó tojú sú ni tí kò yé wa tá a mọ̀ ọ̀nà àbáyọ. Ifá dídá ni a fi máa ń béèrè tí máa ń fi ọ̀nà hàn ni. Ifá kan tó sọ fún wa pé ewúrẹ́ ní jẹjà ń mà gbọ́n
àgùntàn ní jẹjà ń yàrá ẹni tí ewúrẹ́ ọ̀bá jẹjà rẹ̀ ní màgbọ́n tágùntàn jẹjà rẹ̀ ní yàrá kó tọ́jú àrùn tẹ́ni èjì àdìbò kó kọrí sóko babaláwo. Babaláwo ní dáfá fún ni babaláwo ní dáfá fún yàn tọ́rọ̀ bá di pé ó rújú téèyàn dórí ta kò yé mọ́. Ifá ni wọ́n wà gbé kalẹ̀ ìní wọn ò bi léèrè ni wọ́n wà sọ́nà àbáyọ. Ó lè jẹ́ ọ̀pẹ̀lẹ̀ dídá wọn a sì máa pè lọ́pẹ̀lẹ̀ sísán babaláwo náà ní í dá babaláwo sì ní í sán ọ̀pẹ̀lẹ̀. Ó sì lè jẹ́ ike Ifá wọn a kó ike Ifá wọn ò bi Ifá léèrè olùfá tó bá wù babaláwo ó kì í fún oníbèèrè àti tífá bá fìbò sọ. Bí a ṣe mọ̀ pé odù Ifá tó wà ní ojú odù bẹ́ẹ̀ la ní àpólà odù. Ojú odù jẹ́ mẹ́rìndínlógún àtọjú odù àtàpólà odù àwọn jẹ́ ẹ̀rìndín ní ọ̀tàlénígba tí olóyìnbó ń pè ní 256 ẹ̀rìndín ní ọ̀tàlé ní igba ìní gbogbo odù Ifá tí ń bẹ ní òde ìsálayé tí Ọ̀rúnmìlà tó fi sọ̀rọ̀ nípa Olódùmarè. Tí a bá wá béèrè Ifá tá a dá ìwá ní ọ̀tọ̀ka ẹbọ táàrù ibi ẹbọ rúrú tó ti wáyé nù. Ifá tá a bá dáńgbà bá dáfà ńlá rúbọ torí pé ọ̀pẹ̀lẹ̀ balẹ̀ ó ṣèké ní tá a bá dáfá sí ni Ifá sọ fún ni o. Tá a bá ti wá dáfá o tó sọ fún wa pé ẹbọ táàrù nì yálà ó lè jẹ́ eku ẹja ẹyẹ ewúrẹ́ òbúkọ àgbò àgùntàn ẹyẹlé àgbébọ̀ adìẹ àkùkọ adìẹ obì ẹ̀kọ́ tútù epo pupa ẹyẹ ẹtù ẹyẹ pẹ́ńpẹ́yẹ àwọn nǹkan tá a fi máa ń ṣètùtù ní tá a fi máa ń rúbọ nípasẹ̀ ẹbọ tá a bá wá rú. Ọ̀rọ̀ tó bá kù díẹ̀ káàtó ń bẹ̀ ní tí dayọ̀ ètí tí ń da tá a gbé fákalẹ̀ sí tá a béèrè pé ọ̀rọ̀ yìí ti ń da bóò ni ò ṣe ní ìbàjẹ́ tó fi lè dá a kanlẹ̀ bóò ni ò ṣe ní ìbàjẹ́ tó fi lè dá a jálẹ̀. Ifá ní ọ̀wà aṣọ ẹbọ táàrù ẹbọ yìí náà là ń pèlè tutù lábàá sì ṣe lábàá sí lọ̀rọ̀ bá dídò lọ́ba dayọ̀. Àwọn baba ńlá wa bí wọ́n ṣe wí ni pé ẹni orúbọ lè sùn gbè béèyàn orúbọ kìí gbèyàn. Ifá náà sì jẹ́ ó yé wa pé iyán lọ́ńkọ́ lọ́ńkọ́ ọbẹ̀ lọ́ńkọ́ lọ́ńkọ́ tí iyán lọ́ńkọ́ lọ́ńkọ́ bá rí ọbẹ̀ lọ́ńkọ́ lọ́ńkọ́ òkèlè ò ní ṣe lọ́ńkọ́ 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 lọ́nà ọ̀fun. Adífá fún Ọ̀rúnmìlà ìfòrè tutù ọmọ rẹ̀ rífẹ̀ ajẹ́lẹ̀ ẹ̀ní ọgbẹ́ tutù ohun gbogbo ńlọ́gbẹ́ tutù ayálẹ̀ ẹ̀ní ọgbẹ́ tutù ohun gbogbo ńlọ́gbẹ́ tutù ọkọ lẹ́ẹ̀ní o ọgbẹ́ tutù ohun gbogbo ńlọ́gbẹ́ tutù ọmọ láàbí o ọgbẹ́ tutù ohun gbogbo ńlọ́gbẹ́ tutù ire gbogbo la fẹ́ ní o ọgbẹ́ tutù ohun gbogbo ńlọ́gbẹ́ tutù gbogbo nǹkan láyé ètùtù lọ́gbà ètùtù ni àfi sayé táyé fi rójú ètùtù ní jẹ́ kí òde ìlú ó tòrò àbí bí Ọ̀rúnmìlà ṣe fi yé wa nínú ohùn Ifá. Mo rò pé tí ẹ bá ń fọkàn bá mi lọ abẹ́ ìfiyè bá mi lọ bí mo ṣe ń ṣàlàyé fún wa síwájú mo rò pé ó ń yé wa tí mọ ìyàtọ̀ tó wà láàrin Ifá dídá àti ẹbọ rúrú.
ẹbọ rúrú la fi ń kojú ogun ayé tí ń jani táàrí àbí àtẹ̀tàdé ẹ̀fojú rí gan pàápàá ẹbọ rúrú la fi ń ṣẹ́gun. téèyàn bá rúbọ tí nǹkan bóyá aláìsàn ni bóyá rere kan nìyẹn ń wá ìgbéga ìlọsíwájú pé ẹ bá ń dáfá sí nǹkan báyìí ìmọ̀ràn là á dá ká tó dáfá tá a bá ti dá mọ̀ràn pé ẹ dákun ọ̀rọ̀ kan ló tojú sú mi kò pa dandan kó ṣàlàyé Ifá ni ó sọ ẹ bá ń gbé fá kalẹ̀ ẹ bá gbé fá kalẹ̀ tí hàn yá bó sì jọ pẹ̀lẹ́ náà ni ẹ gbé sánlẹ̀ wá ẹ̀ olùtọ́ bá wá hù ní ọ̀wà tó àṣírí ogun àbí ọ̀nà oore tí ẹni ìgbé fá kalẹ̀ sí ìbéèrè rẹ̀ torí arínúròde òun ni fá olùmọ̀ràn ọkàn ẹni tí òótọ́ ayé kù sí lọ́wọ́ òun sì ni ọ̀dùndùn tí dùn orí ìlémèrè kí orí ìlémèrè ọmọ bá a ṣe fọ́ òun la táyé ẹni tí ò sunwọ̀n ṣe òun ni ó wà á yànnàná tí ó ṣàlàyé tí wọ́n bá wá kì í bọ̀ sá wọn ó kì í bọ̀ rẹ wọn ó kì í sókè gẹ̀ẹ́tì ni ó wà á sọ̀nà àtọ̀ bóyá kúnlẹ̀ bọ̀ kan díẹ̀ ní yọ wà á júwe bẹ́ẹ̀ bá rúbọ ń dán kọ́lọ̀ ọbọ rí kọ́lọ̀ ọbọ fá kọ́lọ̀ ọbọ ẹgbẹ́ kọ́lọ̀ ọbọ Ṣàngó kọ́lọ̀ ọbọ eégún kọ́lọ̀ ọbọ òòṣà tó lúwa rẹ̀ bá sì ṣe bẹ́ẹ̀ ìrọ̀rùn a máa dé tí a dá fásitá arúbọlé lórí o ìmọ̀ dayọ̀ máa dìjó. Ìtìfá dídá wà fún ni pé a fi ń béèrè láti lè mọ ọ̀nà tá a rìn pé kíní tí mo fẹ́ ṣe yìí pọ̀pá ẹ̀dá sọ ń babaláwo ẹ bá ń dá báwọn ní nǹkan kan lọ fẹ́ ṣeun ire ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó ṣe Ifá ní ọ̀sọ́ ó bá jẹ́ pé ọ̀sọ́ náà ń bẹ pé nǹkan kan lọ fẹ́ ṣe nǹkan ọ̀sọ́ náà ń bẹ o a tún mọ ẹyọ ẹbọ náà pé ṣùgbọ́n rúbọ kí nǹkan yẹn mi ò lóore kó lè dé oṣù gbẹ̀yìn mọ́ tí ì ṣe o bóyá kì í ta kókó bóyá kó tiẹ̀ mọ́ sí rárá ni. ẹbọ rúrú wàhálà fi yanjú ìṣòro bóyá láìsàn kan bóyá kò gbádùn ẹni ojú ajé ń pọ́n ẹni ojú ọmọ ń pọ́n ẹni ojú rẹ gbogbo ń pọ́n ẹbọ tá a bá rúfẹ́ sùn èso ọ̀wà gbé dé àlàdé ọ̀run ni ọ̀wà yẹn ikọ̀ rẹ̀ ni ọ̀tàrí ikọ̀ rẹ̀ sẹ́ni tí ó rúbọ ó bá jẹ́ pé kọ́ ọbì kan ní ń bọ̀ èso ọ̀dàrà ni ọ̀wà dá padà yóò dá ikọ̀ ọbì ń padà lára ẹbọ téèyàn bá rú náà ni ẹni tí kún bù á pa èso ọ̀dàrà ni ó pokú ni ó sọ fún un pé ọdún ẹni tó ń lọ yìí kìí ṣẹni àá pa àkókò rẹ̀ tó ọjọ́ tọ́dá ò tí ì pé nígbà tó bá fún ikú ní tó fẹ́ gbà tán nínú téèyàn fi rúbọ náà ni ìsọ̀dàrú ti mú fún ikú èsì ìjẹun ẹni kọ́ pa ni bẹ́ẹ̀ làrùn kọ́kọ́ rẹ̀ jẹun ẹni kó ṣe ni bẹ́ẹ̀ lòfò bẹ́ẹ̀ nìjà bẹ́ẹ̀ lọ̀ràn bẹ́ẹ̀ gbogbo ajogun bí tọ́ra àwọn ẹ̀dá dúró lọ́tọ̀ ikọ̀ kan ni wọ́n ikùn tá à ń pè ní kọ̀ àwọn nǹkan tí a ò rí ní tá a fojú rí àwọn táwọn à ń pè ní ikú àrùn òfò ìjà ọ̀ràn èsè ẹ̀gbà gbogbo àwọn nǹkan tí a kà kalẹ̀ àwọn là ń pè ní ajogun tí ẹ̀dá bá jà lóde ìsàlàyé tí wọ́n máa dínà oore bájé bá ń bọ̀ àwọn ni wọ́n dínà rẹ̀ kóore bá ń bọ̀ àwọn ni wọ́n dínà rẹ̀ ṣùgbọ́n tí èso ọ̀dàrà bí a ṣe mọ̀ pé alágbára ni akíkanjú ni tí èèyàn bá ti gbẹ́bọ fésù ọ̀dàrà èso ọ̀dàrà ni ó wà á lọ bá àwọn tí wọ́n dínà oore o ni ó wà á lọ gbé tí wọ́n fẹ́ gbà lára tá a dúró ìfún wọn wà á bá tiẹ̀ lọ wọn wà á kásẹ̀ kúrò lọ́nà ìrẹ́ ọ̀wà aráyè wọlé tí títa fi ń dáfá inú ni tá a bá sì dáfá
tí a fi mọ rúbọ ọtí tí a ṣàlàyé fún wa. Olódùmarè tó ní òde ìṣàlàyé tó sì tún ní òde ọ̀run, gbogbo ẹbọ tá a bá rú kò ní súnà o, yọ ọmọ délé Olódùmarè kókó. Bákan náà orí ò ní ta wá ń dídí, ẹ̀dá wa ò sì ní dí à ń bò kòkò, torí ẹni orí bá ta ń dídí irú wọn ni wọ́n ké sí babaláwo pé ó bá wọn dáfá, ilẹ̀ dá wọn gan ò ní ṣáájò, torí pé ẹ̀dá náà tó máa ṣáájò, ẹ̀dá ẹlòmíà máa fi ara pamọ́ jẹ ń yà. Wá wúre fún wa pé ẹ̀dá ẹnìkọ̀ọ̀kan wa onífarapamọ́ jẹ wá ń yà o, ire láàmú kù, ire láàmú rí, ipá ọ̀tá ò ní ká wa o, ẹnu odi ò ní ràn wá, àní báráyé fọ́ọ̀tì, ire lójú owó ń rí, ire láàmú kù, ire láàmú rí. Thanks for watching. Drop a like, leave a comment, and don't forget to subscribe at Bosese Fayale TV.